káàbọ̀ ẹ̀yin aráalé láti abala àyájọ́ òní nínú ìtàn níbi tá a ti lọ ṣe àyẹ̀wò àkọsílẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láyájọ́ òní gan-an ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ọdún tó ti kọjá sẹ́yìn nínú àkáàtàn. Ní báyìí a máa kọjá lọ sí abala tí a fi ń kásẹ̀ ètò nílẹ̀ gẹ́gẹ́ bí a ti sọ níbẹ̀rẹ̀ òun náà ní abala bó ṣe ń lọ. Àlejò wa ti wà níkàlẹ̀ pẹ̀lú wa bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí a ti máa ń sọ oní nǹkan òun là ń jẹ́ ó ṣe. Bákan náà ni òwe Yorùbá sọ pé ẹni tó mojú ẹnìkan òun náà ló máa ń pa obì nírè. Bẹ́ẹ̀ ni òwe kó jẹ́ ti àwọn àgbà. Orúkọ àlejò wa ni Omowe Olusoaguntan Adekunbi Eshofonie. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣé olóòtú. Ẹ kú lé o. Ẹ káàbọ̀. A kí gbogbo àwọn olùwòran wa. A kí àwọn ọ̀gá ilé iṣẹ́ wa ọmọọba Adéwọlé Adébáyọ̀. Ẹ ṣeun. A kí olóòtú, a kí òmùgbálẹ́gbẹ̀ẹ́ wọn. Ẹ ṣeun. Oluwaseun Hassan. Ẹ ṣeun. Inú wa dùn púpọ̀ láti rí yín. Ẹ ṣeun àdúpẹ́. Ẹ̀yin èèyàn wa nílé ohun tí a fẹ́ ṣe àgbéyẹ̀wò rẹ̀ lónìí gbogbo òṣìṣẹ́ òun ló kàn gẹ́gẹ́ bí àlejò wa ti sọ ní àwọn àgbéyẹ̀wò tí a ti ṣe sẹ́yìn pé gbogbo ènìyàn tó ti ń ṣiṣẹ́ òun náà ni yóò fẹ̀yìntì nígbà tọ́jọ́ kan bá dé bó ti wù kó pẹ́ tàbí kó yá bóyá nítorí ọjọ́ orí ni àbí nítorí iye ọdún tí onítọ̀hún fi ń ṣiṣẹ́ àbí bóyá àgbà ti ń dé àbí ó tiẹ̀ di dandan pé kéèyàn fi ipò sílẹ̀ kí àwọn ẹlòmíì kan bọ́ sípò. Eléyìí ni ìdí tí ó fi jẹ́ pé ìfẹ̀yìntì ńkọ́ ó ti di túláàsì ètí ṣe aṣọ ìbora fún gbogbo ènìyàn. Ṣùgbọ́n tí a fẹ́ ṣe àgbéyẹ̀wò rẹ̀ lónìí ó ní wípé kí ni ó yẹ kó jẹ́ ìfẹ̀yìntì òṣìṣẹ́. Bẹ́ẹ̀ ni àwọn òṣìṣẹ́ ti ṣiṣẹ́ bóyá iye ọdún tí wọ́n lò ti pé bóyá wọ́n tiẹ̀ ti gba owó ìfẹ̀yìntì wọn àmọ́ kí ni nǹkan yẹn gan-an tí òṣìṣẹ́ fẹ́ pè ní ìfẹ̀yìntì rẹ̀. Àlejò wa kí ni ó yẹ kó jẹ́ ìfẹ̀yìntì òṣìṣẹ́? Olóòtú, ìfẹ̀yìntì òṣìṣẹ́ ó ní èrè iṣẹ́ ọwọ́ ẹ̀. Èrè iṣẹ́ ọwọ́ wọn. Èrè gbogbo tó ti ṣe nígbà tó ń ṣiṣẹ́. Tó má dẹ̀ sọ pé èrè iṣẹ́ ọwọ́ ẹ̀ ṣe rí bá ṣe jẹ́ ènìyàn lódidi. Ìgbé ayé wa ó pín sí yẹ́lẹyẹ̀lẹ. Bẹ́ẹ̀ ṣe jókòó yìí ẹ ní ìdílé ẹ lójúṣe ń bẹ, ẹ ní ẹbí ẹ lójúṣe ń bẹ, ẹ jẹ́ òṣìṣẹ́ ń bí ẹ lójúṣe ń bí, ẹ ládùúgbò yín. So gbàtẹ́ bá wá fẹ̀yìntì gbogbo òun kan wọ̀nyẹn tẹ́ ti ṣe sí gbogbo agbọ̀nbẹ̀ wọ̀nyẹn á wá padà tọ̀yìn wá. Ìyẹn ni ìfẹ̀yìntì. Nǹkan téèyàn ń ṣe nǹkan tó ń jẹ́ ìfẹ̀yìntì gan-an nìyẹn. Èrè iṣẹ́ ọwọ́ òṣìṣẹ́. Bóyá ó ṣọ̀lẹ o. Bóyá ó ṣọ̀lẹ. Bóyá ó jí bóyá ó jalè ń bẹ̀ ńgbà yẹn. Bóyá kò tiẹ̀ ṣe é tákàn dúró de ìparí oṣù. Ẹlòmíràn tẹ́ bá dá iléeṣẹ́ lẹ̀ lónìí ẹ̀sà tẹ́ bá fẹ́ kí iléeṣẹ́ yẹn dojú délẹ̀ àfi kẹ́ máa jókòó ti kíláàkì fúnra yín. Bí ó ṣe bẹ́ẹ̀ tí kíláàkì bá ta ọjà 10,000 á fi 2,500 jíṣẹ́. So pàtó náà bá wá fẹ̀yìntì nígbà tó bá pẹ́ gbogbo ẹ̀ ló ń bà jẹ́. Gbogbo ìwà olè ẹ̀ àìṣòótọ́ ìṣèmẹ́lẹ́ ìṣe gbogbo ẹ̀ á wá padà tọ́ wà. Ìyẹn ni ìfẹ̀yìntì. Ìyẹn gan ni ìfẹ̀yìntì. Kì í ṣe owó ìfẹ̀yìntì gan tàbí bóyá torí pé ọjọ́ orí àbí ìyẹn ni iṣẹ́ ọwọ́ tí ẹni kálukú ṣe. Ìyẹn ni olóòtú ìyẹn ni. Àmọ́ ṣé dandan ni kí wọ́n ti parí gbogbo iṣẹ́ bóyá gbogbo iṣẹ́ tán ti ṣe tẹ́lẹ̀ kán tó bẹ̀rẹ̀ sí ní jẹ nǹkan tí wọ́n ṣe. Òmíràn bó ti ń báṣẹ́ yẹn lọ èrè àti máa tọ̀ ẹ́ wá. Ṣùgbọ́n èyí tó pọ̀ ju ẹ̀ ní ìgbà tó wá jókòó tó lágbára àti sáká mọ́ tó lágbára àti ṣiṣẹ́ mọ́ gbogbo tó ti wá gbìn àwa padà tọ̀ ẹ́ wá. Ẹ ṣeun gẹ́gẹ́ bí ẹ ti sọ ǹjẹ́ tá a bá wo àgbékalẹ̀ òwe Yorùbá tó sọ pé ọmọ ẹni ò ní ọ̀la ẹni ǹjẹ́ a lè sọ pé àwọn ọmọ wà lára àwọn ìfẹ̀yìntì àbí ohun tó yẹ kó jẹ́ ìfẹ̀yìntì fún òṣìṣẹ́? Màá ní bẹ́ẹ̀ ni àti bẹ́ẹ̀ kọ́. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ kọ́ mú ìtì bẹ́ẹ̀ kọ́. Òbí tó bá jókòó pé mo kú ti rán ọmọ mi lọ skul tí n bá wá jókòó báyìí kán bá máa bọ́ mi ó lè má tètè rí bẹ́ẹ̀. Torí ọmọ náà fẹ́ bẹ̀rẹ̀ ayé ẹ̀ òun náà fẹ́ bẹ̀rẹ̀ sí làkàkà òun náà fẹ́ di gbá ó fẹ́ di bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n màá sọ pé bẹ́ẹ̀ ni ara fẹ̀yìntì wa nítorí pé ọmọ tó bá wá kọ́ tó kọ́ dáadáa èkíní náà wá fi ẹ́ lọ́kàn balẹ̀ torí ẹni tó fẹ̀yìntì tí ò lọ bí iṣẹ́ mọ́ ṣùgbọ́n tọkàn ẹ̀ balẹ̀ ṣé orí gbogbo ohun tó rò pé òun gbìn sílẹ̀ yẹn
ọmọ tí ò kọ́ àbí tí ò gbẹ́kọ́ yẹn ó lè dàrú fún un. Lẹ́nu ọ̀sẹ̀ yìí mo rí ní ọ̀rọ̀ máwòrán bóyá YouTube bóyá mi ti rántí bó ní alàgbà yẹn ara àwọn stéètì south yẹn ni mo wá rí katakata ìjọba ètò lọ́wọ́ tó máa hàn nǹkan báyìí ó wá họ duplex tó fine ó wá họ báyìí ń wo kí ló ṣẹlẹ̀ àkọ́bí ọmọ kejì tí bàbá yẹn bí inú ọmọ méje láti ilẹ̀ ló ti yà páńlé wọ́n mú tì àbò ń sínwín ni àbò àìsàn ń ṣe ni kò sí tóun ti lò fún tí ó gbà wọ́n ṣàfihàn boys quarter sí compound yẹn ó wá gbé ọmọbìnrin kan wálé bóyá fẹ́ẹ́ fi ṣètùtù ọ̀la ló bá pa ọmọ ọlọ́mọ sílé ó kó fún ẹ̀ kó gbogbo ẹ̀ ó sá lọ ìlú Èkó náà ti rí i mú ká má fa ọ̀rọ̀ gùn òfin ìjọba ní state yẹn ni wípé ilékílé tó máa fi ń ṣerú iṣẹ́ bí bẹ́ẹ̀ iṣẹ́ la bí bẹ́ẹ̀ ó máa wó lulẹ̀ bàbá yẹn wá ní nítorí dẹ̀ kọ́ fún ìfẹ̀yìntì òun kò lè rí bí wàá gbé ṣe é rí i pé irú ọmọ bẹ́ẹ̀ kò ń ṣe ọmọ tá à ń gbójúlé ní ìfẹ̀yìntì kódà tí bàbá ṣe é lẹ̀ kóun fi lè kọ́kọ́ òun lè balẹ̀ ní ìfẹ̀yìntì ọmọ yẹn ó ti fà á lulẹ̀ báyìí torí náà mo ṣe sọ pé ọmọ lè jẹ́ ara ìfẹ̀yìntì wa kó jẹ́ bẹ́ẹ̀ ni tàbí bẹ́ẹ̀ kọ́. ẹ ṣeun àlejò wa àwọn Yorùbá máa ń sọ ọ̀rọ̀ kan wá ní obìnrin ń ṣe òwò ọmọ wọn láwọn òbí wọn ní wọ́n ń ṣe àwọn òbí ló máa ti ẹ̀ ń sọ́jú wọn ní ń ṣe ni wọ́n ń ṣe òwò ọmọ wọ́n dẹ̀ tún máa ń tẹnumọ́ wá ní pé kọ́lọ́run jọ kó ràn wọ́n lọ́wọ́ láti fẹ̀yìntì jẹun ọmọ bó o lẹ ṣe rí ọ̀rọ̀ yẹn sí pẹ̀lú ọ̀rọ̀ ilé ìtẹ̀sẹ̀ sọ́tàn yẹn. ó dẹ̀ dáa bẹ́ẹ̀ pàápàá jùlọ fún obìnrin fáwọn obìnrin ẹ̀yà ọ̀pọ̀ ìgbà lóòótọ́ tí wọ́n bá ń jẹ èrè ọmọ ó mú kí ìfẹ̀yìntì kó dùn ṣé nígbà tó ọmọ ń kéré táwọn òbí ẹ̀ bá ń fi àyè sílẹ̀ fún tó ń gbọ́ tiẹ̀ tó ń tọ́jú ẹ̀ ìgbà tó nínira ìgbà tó ṣàìsàn ìgbà tó ń lọ léèwé tó bá ń rí wọn pé àwọn òbí mi wà ń bẹ̀ a ti kọ́ láti máa láàánú òbí láti nífẹ̀ẹ́ òbí ìgbà tó bá wá dàgbà tọ́lọ́ bá tiẹ̀ wá ṣe pẹ̀lú ìrànlọ́wọ́ Ọlọ́run ó wá gbórí sókè irú wọn bí ò ní gbàgbé àwọn òbí yẹn ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà tí ìyá bá ń làkàkà tó ń tiraka bàbá tí bá tiẹ̀ lọ ó ní bàbá gbogbo ayé ọ̀rọ̀ nǹkan tó dẹ̀ pani lẹ́kún ni o kí n forúkọ bo ìlú kan láṣìírí tó bá dáwọn ilé tó pọ̀ jù ní ìlú yẹn tó dáa wọ́n láwọn obìnrin náà ní torí pé ọmọ wọn padà wá tọ́jú wọn bàbá tí ó bí ìsí bí ó bí ìsan bábà kiri oníkálukú ìyá yẹn lá máa ta ìsàlàpọ̀ tí ẹ̀ lá máa forí rán gbogbo ẹ̀ pàtó ọmọ yẹn bá dàgbà rántí ìyá yẹn tó mẹ́ bá lọ lóyìnbó á ní màámi àwọn bá wa tọ́jú ọmọ ìrọ̀ ni wọ́n dọ́gbọ́n gbà ya wọn kó lábẹ́ ìjìyà ní so àti bàbá àti ìyá ẹ jẹ́ ká fi ara fún ìtọ́jú àwọn ọmọ wa ẹni tó bá ṣe bẹ́ẹ̀ tó fi ṣe pé ọkùnrin ni mí mi ṣe kinní kan bàbá yìí náà ti jèrè ọmọ á ní bá mi ẹ̀yin àti màámi ẹ gbọ́dọ̀ ẹ wá aṣọ lídé lọ́dọ̀ mi o ẹ bá mi ṣeré ilé tẹ̀ ń gbé o ti darúgbó yẹ nǹkan tuntun fún yín kẹ́ máa gbé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so mo sọ wípé àkókò fẹ̀yìntì àkókò fẹ̀yìntì káwọn máa wò ní ìwò tó wó nìkan bá a ti ń ṣiṣẹ́ nípa láti gbowó a gbọ́dọ̀ máa ṣiṣẹ́ ní orí ìdílé wa lórí àwọn ọmọ wa ká máa ṣiṣẹ́ ní àdúgbò ká máa ṣiṣẹ́ ní gbogbo bí tí ayé wa bá pè fún ká máa ṣiṣẹ́ tó dáa sínú ẹ̀ torí àkókò ìkórè ó ń bọ̀. ẹ ṣeun àkókò ìkórè ó ń bọ̀ ṣùgbọ́n tá a bá wo ẹ̀ka ètò iṣẹ́ ìjọba pàápàá ọwọ́ àti ìhùwàsí àwọn òṣìṣẹ́ ìjọba ó dàbí ẹni wípé ó ń fi apá kan jà mọ́ lápá ọ̀dọ̀ wọn iṣẹ́ ọ̀hún ò ṣe bí ẹni lọ bó ṣe yẹ àwọn aráàlú ò sì rí lárídà ìdí tí wọ́n fi wà lẹ́nu iṣẹ́ kódà n tó yẹ kéèyàn dé ọ̀dọ̀ wọn kó ṣe ní wàràǹṣeṣà wọ́n fẹ́ gba ọ̀sẹ̀ kan lọ́wọ́ ń tọ̀hún bóyá ló ń tọ̀hún ó fi rí i ṣe ẹ dákun àlejò wa ṣé irú àwọn wọ̀nyí náà ṣé wọ́n máa retí ìfẹ̀yìntì àbí irú ìfẹ̀yìntì wo ni àwọn náà máa retí. ẹ tán gbà sí ẹnu iṣẹ́ tí ò ṣe dáadáa èmi ò tilẹ̀ yọjú sí ibi iṣẹ́ agbé báàgì á fi téńté tébù àbílẹ̀ gẹ̀rẹ́ o torí tọ́gà bá wọlé àwọn yòókù ẹ̀ ní ọ̀gá ìjọ sáré lọ yàgbẹ́ ó sáré gbọ́mọ lọ síbítù irọ́ ni kò wá àkókò èrè ẹ̀ ń bọ̀ irú ẹni tí ò wá fojú síṣẹ́ ẹ̀ dáadáa ó ṣe ìmẹ́lẹ́ ní tẹ̀m tí ò sí ibi iṣẹ́ yẹn ibo ló wà bóyá ó sùn lé bóyá kò tiẹ̀ jẹ kinní kan ìgbà òní wà ní jèrè ní ìdákejì bẹ́ẹ̀ a gbọ́dọ̀
ní tí yẹn bá fi sínú nǹkan náà là á mú jáde nínú ẹ̀. ní tí yẹn bá gbìn ni ó ká. ní tó bá gbìn ló máa ká. So but ìgbà mìíràn ìjọba wa náà ṣe é dáadáa. À ń kọjá níbì kan ní àná títì yẹn dáa ṣùgbọ́n lẹ́gbẹ̀ẹ́ kan tí wàá ń bù ó ti ń bù títì ọlọ́dà ni ó ti ń bù ó ń jìn wọnú. Àwa ní ó lè kí ìjọba tètè ṣe bí kó tó di ní ńlá o mo tó bá di ní ńlá yẹn gan níjọba fẹ́ wọ́n á lè wá gbé kọ́ńtíráàtì ńlá jáde pé ìjọba mi ṣe báyìí. Ní olùṣe ìjọba a ní ìtàn pé Ministry of Works níbẹ̀ ẹ gba àwọn engineer síṣẹ́ civil engineer electrical engineer onírúurú engineer wọ́n wà lẹ́nu iṣẹ́ wọn ò ní gbéṣẹ́ fún wọn láti lọ ṣe wọ́n kàn sọ wọ́n di office worker iṣẹ́ wo ló fẹ́ kó máa ṣe ìgbà ní òní wá bá tiẹ̀ lọ kẹ̀rí pàrí òrìṣẹ́ ibẹ̀ bá wí. Ẹ ṣeun àlejò wa eléyìí wá mú kí n rántí pé àwọn òṣìṣẹ́ kan wà tó jẹ́ pé wọ́n máa ń wà ní ilé iṣẹ́ nìkan bí ọwọ́ àárọ̀ àmọ́ tó bá ti ń di ọwọ́ ọ̀sán wọ́n á gba ọ̀nà ibòmí bẹ́ẹ̀ ṣe sọ́lẹ̀ kan yẹn àmọ́ ibi tí wọ́n lọ náà wọ́n lọ dọ́gbọ́n sọ̀rọ̀ ara wọn bíi pé kí wọ́n lọ wá iṣẹ́ míì ṣe àbí kán lọ sáré wá ọjà díẹ̀ tà tó tún máa ṣé ká ní àwọn ìjọba náà ló fà yẹn ni àbí àwọn fún ara wọn gan ni ò mójúṣe wọn. Olóòtú bí a ṣe ṣẹ̀dá ọmọ ènìyàn bẹ́ẹ̀ni a gbọ́dọ̀ ṣiṣẹ́ ó wù wá láti ṣe iṣẹ́ iṣẹ́ yẹn lè wá jẹ́ iṣẹ́ dáadáa tàbí iṣẹ́ búburú ọmọ tó ń ṣe yahoo náà òṣìṣẹ́ náà ní ẹni ìṣòlè náà iṣẹ́ náà ló ń ṣe iṣẹ́ ńlá iṣẹ́ nígbà tó bá wá gbàyàn sí iṣẹ́ ní tó gbà fún jẹ́ kó ṣe é náà jẹ́ kó ṣe é títì tó bàjẹ́ yẹn ẹ fún wọn màtẹ́rẹ̀ jẹ́ kó tún un ṣe kò tí ì nílò kọ́ńtráktọ̀ ńlá. Báwo ni ìjọba ṣe máa ní kéèsì pẹ́pẹ́pẹ́ ní ilé ẹjọ́ ò ní jẹ́ káwọn lọ́ọ̀yà Ministry of Justice kan ṣe ẹ máa gbé fún chamber kan tà tó fi wá jẹ́ pé chamber tí ò mọ bí ìjọba ṣe ń rọrùn kí lòfin ìjọba gangan wọ́n wá délé ẹjọ́ wọ́n á dọ̀rọ̀ rú so òṣìṣẹ́ ìjọba tó dáràn tó yẹ kán ní wọ́n reduce ẹ̀ àbọ̀ ń lé lọ ìgbà tí lọ́ọ̀yà àtijọba ò sí mbẹ̀ tó yẹ pé chamber kan ló ń ṣe ọ̀rọ̀ bá dàrú adájọ́ bá ní kó padà sẹ́nu iṣẹ́ kódà kí ìjọba san gbogbo owó ọdún mélòó kan fún so ẹni tí a bá ti jẹ́ kó ṣe iṣẹ́ awábò mi lọ kí la fẹ́ bá onítọ̀hún fà kí la bó ti ṣe máa gbà mí gẹ́gẹ́ bí engineer kò má jẹ́ ṣiṣẹ́ engineer kò ní kí n máa jókòó ní ọ́fíìsì máa wá tèmi lọ náà máa báṣẹ́ mi lọ so ètí ìjọba ń ṣe náà tó ṣe ń bẹ̀ kò dáa tó pọ̀. ẹ ṣeun ẹ̀yin èèyàn wa nílé ó ní àlejò wa ti ń bá wa pẹ̀kẹ́lò kí ni ó yẹ kó jẹ́ ìfẹ̀yìntì òṣìṣẹ́ òun náà ni wọ́n ti ń bá wa ṣàlàyé rẹ̀ gẹ́gẹ́ bí àlàyé wọn òṣìṣẹ́ yòówù tí kò jára mọ́ṣẹ́ rẹ̀ yóò bá ń bẹ̀ o torí tí kálukú bá gbìn òní ó kà á bákan náà ni pé bó ṣe jẹ́ ojú kan ẹ̀pà ó jẹ́ ojú kan èrè àwọn tó gbani síṣẹ́ náà tí wọ́n gbà yàn síṣẹ́ tí wọn ò fààyè sílẹ̀ fún òṣìṣẹ́ láti ṣiṣẹ́ tí wọ́n gbà á fún àmọ́ tó jẹ́ pé ṣe ni wọ́n ń gbéṣẹ́ lọ fún àwọn alágbàṣe ẹ̀yin náà ẹ̀ ṣe dáa tó ká má tí ì parí ọ̀rọ̀ ọ̀hún nínú ẹbí ńkọ́ wọ́n jẹ́ kó yé wa pé olúkúlùkù ẹbí ló ní ojúṣe láti bójútó àwọn ọmọ rẹ̀ torí àwọn ọmọ yìí wọ́n wà lára ìfẹ̀yìntì wọ́n ní bàbá ṣe eré àbá bó bá sì jẹ́ pé ìdàkejì náà ni ntí èèyàn bá gbìn ni ó kà á ẹ ṣeun àlejò wa àmọ́ ẹ jẹ́ ká ṣẹ́mi díẹ̀ mú mọ́ à ń bọ̀. ẹ káàbọ̀ padà gẹ́gẹ́ bí mo ti sọ níbẹ̀rẹ̀ àlejò wa ọ̀mọ̀wé àti olùṣọ́àgùntàn Adékúnbi Eshofonie wọ́n wà níkàlẹ̀ àwọn ni wọ́n ti ń bá wa ṣàlàyé ní tó yẹ kó jẹ́ ìfẹ̀yìntì òṣìṣẹ́ nísàn ẹ ṣeun àlejò wa ẹ kú kalẹ̀ nígbà tí a kọ́kọ́ ṣe àgbéyẹ̀wò kókó ọ̀rọ̀ yìí ẹ jẹ́ kó yé àwọn aráalé nígbà náà pé àwọn ìdókòwò wà tí àwọn òṣìṣẹ́ tí wọ́n lè ṣe kíni tí wọ́n lè gùn lé bóyá nígbà tí wọ́n wà lẹ́nu iṣẹ́ ni kí wọ́n tó fẹ̀yìntì tàbí bóyá nígbà tí wọ́n gba owó ìfẹ̀yìntì wọn kó tó di pé ààyè ò fi bẹ́ẹ̀ gbà wá nígbà náà ẹ dákun afẹ́kẹ́ tó bá wa wo eegun yìí torí kókó ọ̀rọ̀ tí à ń yànnàná rẹ̀ ní tó yẹ kó jẹ́ ìfẹ̀yìntì òṣìṣẹ́ àwọn apá àti ibi ìdókòwò. ẹ ṣe olóòtú òṣìṣẹ́ tó ṣiṣẹ́ fún bíi ó ń lọ bí 30 ọdún tàbí jù bẹ́ẹ̀ àbí kó kù díẹ̀ kó pé 30 ọdún
tó bá jẹ́ ẹni tí ó bá ti ń gbọ́ ẹ̀kọ́ ní tipẹ́tipẹ́ tó bá fi máa fẹ̀yìntì gbọ́dọ̀ ti náà nǹkan kan lẹ̀ fún àpẹẹrẹ bó kàn ṣe lé kékeré yẹ kó níbi tí ó fi rí ara ẹ̀ pamọ́ sí kó má sì jẹ́ mẹ̀rẹ́ǹtì tọ́rọ̀ bá dẹ̀ ti kó lọ́rọ̀ ilé kékeré ilé tó kù ìtìjọba wa máa san fún lóṣooṣù pé pension kékeré lówó yẹn o ṣùgbọ́n ẹ rántí pé àfẹn tó bá pẹ́ kó tó bẹ̀rẹ̀ sí bímọ fún ìdí kan tàbí òmíràn tí wàá pọ́ pẹ́ ó yẹ káwọn ọmọ ẹ̀gán ti jáde lọ kó làkàtà ó kó wọn àtìyàwó ẹ̀ ó kó wọn àtọkọ ẹ̀ oúnjẹ mélòó léèyàn méjì fẹ́ jẹ àgbàlagbà mélòó náà fẹ́ mu sóye yín tó yẹ kí pension yẹn tó wọn ṣùgbọ́n ní àkókò yìí náà àgọ́ ara tó ti ń dàgbà á bẹ̀rẹ̀ sí nílò bóyá àwọn ìtọ́jú kan bóyá àwọn nǹkan kan mìíràn ó sì nílò owó ibi tí ọrọ̀ ajé Nàìjíríà wá dé ìwọ tó bá ń gba ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún ní pension tó rò pé eléyìí náà tó mi àti dúpẹ́ fún ní ọdún méjì ó pẹ́ jù owó yẹn ti di fúyẹ́fúyẹ́ mọ́ ẹ lọ́wọ́ kò ní ìtumọ̀ mọ́ nítorí náà ó ṣe pàtàkì pé ká sì máa wá bí ta lè fowó sí tá máa padà mówó wá a lè jáde lọ ṣiṣẹ́ mọ́ bíi ti tẹ́lẹ̀ kò ságbára púpọ̀ mọ́ kò tí ń fẹ̀yìntì ìwọ náà ti ẹ̀ gbádùn ara ẹ̀ ṣùgbọ́n yẹ kó wó lè lọ máa ṣiṣẹ́ wá fún ẹ sọ̀rọ̀ àwọn bí ta wá lè tó yẹ ká fowó sí ọ̀tọ̀ tá lè fojú sí láti fowó sí tó kọ́kọ́ wá sọ́kàn mi báyìí ni ìtàpè ní federal government bonds ìjọba àpapọ̀ wọ́n á wá sí ìlú ẹ̀yin aráàlú o ẹ yá wa lówó o àbẹ́ ẹ̀gbọ́rú ẹ̀ federal government ní ká ẹ yá wa lówó ìkan ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ ẹ̀yin náà ti gbọ́ ń pa ẹ̀ owó yẹn ní ìpele ìlọ́pọ̀ bíi ẹgbẹ̀rún 5,000 tí ẹ lè wá jẹ́ ní ìlọ́pọ̀ 10 50,000 ìlọ́pọ̀ 100 500,000 5 million iye tó bá rògbò níyẹn ìwọ ṣe sínú ẹ̀ yíyá ìjọba lówó yẹn máa ṣe ní ọdún 2 tàbí ọdún 4 tó bá ti ń fọwọ́ sí ìwé wá tó pé ọlọ́dún 2 mo fẹ́ àbọ̀ ọlọ́dún 4 now lóòrèkóòrè lóṣù mẹ́ta a máa fún ẹ ní èrè lórí owó ẹ kò ṣe èrè tí báǹkì kankan lè fún ẹ èrè ọ̀hún pọ̀ ju ti báǹkì lọ ṣe ń pé báǹkì asanwó òṣìṣẹ́ asanwó kinní kan wọ́n ti gbàdájú owó ẹ lọ ṣùgbọ́n ti federal government yẹn a máa fún ẹ ní tó bá ti wá di ẹ̀yìn ọdún 2 yẹn tó wá jẹ́ ọlọ́dún 2 gbogbo owó ẹ lódidi ọtún ní owó èrè gba nǹkan ẹ náà irú yẹn ká ló bá ṣe ní èrè tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí tó ṣe 50,000 tó rọjú ṣe ń pa ti sọ̀rọ̀ ìfowópamọ́ tẹ́lẹ̀ ó mú nínú ẹ̀ wá fi sí irú yẹn tó bá tún jáde ní bẹ́ẹ̀ títí oṣù kẹsàn-án tó bá tún ṣe míì tún rà míì bó ṣe ń gba èrè ètò ṣe ní oṣù karùn-ún yìí a máa gba èrè ètò ṣe lóṣù kẹsàn-án gbogbo a máa yí lura tó bá ṣe wọlé lóṣù mẹ́ta owó yẹn ṣe máa wọlé díẹ̀ gbà tí ọdún 2 tàkọ́kọ́ bá pé tó ń dẹ́wọ̀ ìpadà fún ẹ kò ṣe pé ṣẹ̀fẹ́ tún ṣe nǹkan pàtàkì kan mọ́ o tún padà tà fún ìjọba so that owó ẹ̀ lálọ́ máa ṣẹ́ wá tá a máa mú wọlé fún ẹ. ọ̀nà mìíràn ni pé wọ́n ń pa nǹkan ní stocks and shares. ìdókòwò àwọn iléeṣẹ́ ńláńlá. Dangote refinery àbí Dangote sugar ó ní àwa bá wa dòwò pọ̀ ó dẹ̀ wò dáadáa àwọn kan wà tán mọ̀ ń paṣẹ́ yẹn wọ́n lè gbà ẹ́ níyànjú wa lọ báwọn stock broker mo dẹ̀ lówó díẹ̀ mo fẹ́ ra shares wọ́n ní First Bank shares dáa àbí báyìí dáa wàrà díẹ̀ síbẹ̀ lọ́dọọdún a máa fún ẹ ní dividend wọ́n yẹn lè máa dàbí ó pọ̀ àbúrò ẹ bá ṣàṣe tó ní but wàá máa rí èrè a máa padà fún ẹ lọ́dún a máa rí nǹkan jẹ díẹ̀ ó dẹ̀ tún lè wòye pé ara mi sì lè kó kí ni mo kàn jókòó lásán sí torí ẹni tí ó bá ti fẹ̀yìntì tó bá ń jókòó lé ó fẹ́ tètè kú nìyẹn ara tó ti ń lọ kirikiri tẹ́lẹ̀ fún 20 ọdún wá déédéé jókòó wá jí láàárọ̀ wá kàn jókòó ẹni ẹ fẹ́ kú nìyẹn o gbọ́dọ̀ wá kó bó tiẹ̀ lọ bí iṣẹ́ àárọ̀ ó lè kọ jí lọ kó rìn kiri kó padà torí ẹ̀jẹ̀ tó ń ṣiṣẹ́ káàkiri ara tó bá ń gbé oxygen kiri dáadáa ajẹ́kára ẹ̀ lè máa lókun àwọn wọ́n dẹ̀ náà wọn ṣan tó lágbára jù ó wà níbi ẹsẹ̀ so wọ́n lẹ́sẹ̀ lèèyàn ti ń kú bọ̀
so tó wá kàn jókòó tẹ́sẹ̀ ò máa kó rìn ẹni ò ṣe ràn ẹ́ lọ́wọ́. ẹ̀jẹ̀ àti ẹ̀ máa dì sẹ́sẹ̀ o. so ó lè wòye pé mo sì lè lẹ̀ lókun kí ni òwò díẹ̀díẹ̀ tí mo lè máa ṣe. Ṣùgbọ́n ewu tó wà bẹ́ẹ̀ ni pé owó tó o bá ti mọ owó ẹ̀ tẹ́lẹ̀ kò yẹ pé ìyá ẹ o gba òwò báyìí lọ́wọ́ ẹ̀ àbá bẹ́ẹ̀ ṣòwò báyìí tẹ́lẹ̀ wọ́n rí pé ẹni ti fẹ̀yìntì gratuity ẹ̀ ń bọ̀ wọ́n á ti òwò kan sí ẹ má má ṣe é wọ́n fẹ́ gbá ẹ nìyẹn àmọ́ tó máa ń gbá wọ́n ní oil company wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ra kinní kan irọ́ ni wọ́n fẹ́ gba gratuity ẹ ni owó téèyàn ò bá mọ̀ tẹ́lẹ̀ tó bá ṣẹ̀ wá ń wọnú ẹ̀ ń gbà yẹn ó léwu torí òwò ní risk nǹkan tí èèyàn ti máa ń bẹ̀rẹ̀ láti tipẹ́tipẹ́ ni so ìgbà tó ṣe tó fẹ́ dà ń pọ́ fẹ́ mẹ́hẹ̀ olélé yìí ò pé mi ò bọ́ sí mi ò àbí àbó òfò rírọ̀ bọ́ ṣùgbọ́n ìgbà tó ti rìtáyà tó ṣẹ̀ wá fẹ́ wọnú òwò tuntun ìyẹn lè má fẹ́ dà bọ̀ tó bá ti jẹ́ nǹkan tí o ti ná ìdí ẹ̀rí tẹ́lẹ̀ o lè máa ṣe bó tẹ̀ pé o gangan ló ń ṣe fún àpẹẹrẹ o lè ṣí eatery ilé oúnjẹ kì í ṣe wọ́n ló fẹ́ ro àmàlà ọ̀hún kò ṣe wọ́n ló fẹ́ ṣùgbọ́n ojókòó mbẹ́ ìwọ náà tiẹ̀ ń yẹ ẹ̀sanwó kí lẹ fẹ́ mà ó ní àmàlà lágbẹ́já lọ sáàbù wọn lámàlà kíni o ṣáà bízì o wá ṣẹ̀ṣẹ̀ fún rẹ̀ owó ẹ̀ ń ṣiṣẹ́ fún ẹ òun mówó wálé òun ran àwọn ẹlòmíràn lọ́wọ́ tọ́lá wọn tó gbà síṣẹ́ yẹn náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so kéèyàn ṣáà rí pé òun ti owó jáde tó bá ti jáde a máa mú owó wọlé padà. àwọn àlàyé tí ẹ ṣe kalẹ̀ yìí ṣé ẹ rò wípé òṣìṣẹ́ tó fi àkókò iṣẹ́ rẹ̀ nígbà tó wà lójú iṣẹ́ tó fi ṣe ìmẹ́lẹ́ tí ò káràmásìkí iṣẹ́ oníṣẹ́ ṣé ẹ rò pé nígbà àkókò ìfẹ̀yìntì ṣé yóò lè ṣe kankan nínú ilé yìí tí a ti sọ yìí. irú ẹni bí àwa jókòó ti pé pension mi kúkú wà má máa jẹun pẹ̀tí pension bá wa ka mọ́ ebi àwa pa àwa di pé àwọn ọmọ ọlọ́mọ tó ń ṣì ń forí jágbó kékáwọn náà lè rí ṣe wọn á láwọn ọmọ ẹ̀ tọ́jú ẹ̀ ṣó tọ́jú ara ẹ̀ wọn ni wọ́n pèsè owó ẹ̀ ló ṣe ń jẹ iṣẹ́ èrè mẹ́lẹ̀ olópadà ń jẹ. gẹ́gẹ́ bí àlàyé yín ìṣáájú pé ìfẹ̀yìntì gan ni jíjèrè iṣẹ́ wọ́n ta ṣe sílẹ̀. so kò sí pé ntí mi ṣe ń sìn wàá ṣe rárá o onúrú àwọn ṣẹlẹ̀ àwọn kan wọ́n tàn pé ní professionals kò ṣùgbọ́n àwọn tá a lọ school lájẹ́ professional irú ẹni tó jẹ́ engineer àbí tó jẹ́ surveyor architect lawyer àti àwọn tó ń yà wọ́n ilé àwọn amòfin. àwọn yẹn iṣẹ́ tó lè dá ṣe fúnra ẹni bíjọba ò tiẹ̀ gbà ẹ́ síṣẹ́ ṣó yé yín so ìgbà tó bá tó dẹ̀ mọ̀ nìyẹn ìgbà tó kó tó retire o lè ti dọ́gbọ́n máa ṣe náà lẹ́gbẹ̀ẹ́ kan wọ́n fẹ́ yàwòrán lé mo dẹ̀ jẹ́ architect o ti dọ́gbọ́n ṣe òun gbaṣẹ́ yẹn so ìgbà tó lọ́ṣẹ́ ìjọba mọ́tò ti retire o lè continue gẹ́gẹ́ bí lára àwọn kan ṣe tí ì ṣe professional. bẹ́ẹ̀ni àwọn kan wà. tó jẹ́ pé bóyá mo rí di BA kìnní kan Bachelor of Arts fi agbára mọ́ tó lè fi yẹn dáṣe fúnra ẹ̀ àfi tó bá fẹ́ ṣòwò ó fẹ́ ṣe báyìí ó fẹ́ ṣe báyìí. ẹ ṣeun nígbà tí ẹ ń ṣàlàyé fún wa ní ìgbà tí ẹ wá nígbà àkọ́kọ́ lẹ ti sọ nípa ìdókòwò wọ̀nyí mo dẹ̀ rántí pé nígbà náà a ní lọ́kàn pé a ó tún fẹ́ kí ẹ wá lẹ́ẹ̀kan sí ẹ ní ìtẹ́tí wá wà ń bí báyìí àwa ń rò ó lọ́kàn ẹ pé àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ tí wọ́n sì fẹ́ lọ fẹ̀yìntì tàbí tí wọ́n fẹ́ kúrò lẹ́nu iṣẹ́ nígbà náà ẹ sọ pé ní àwọn àkókò kọ̀ọ̀kan ìjọba máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn láti fi ààyè gbà wọ́n láti fún wọn ní òye irú ohun tí wọ́n nílò láti mọ̀ tàbí ohun tí wọ́n nílò láti ṣe kó tó di pé wọ́n bọ́ sínú ìfẹ̀yìntì sàn. ẹni tí a fẹ́ béèrè ń bẹ̀ ni wípé irú àkókò tí ìjọba ń ṣe àwọn ìdánilẹ́kọ̀ọ́ wọ̀nyí ǹjẹ́ ó bọ́ sí ojú rẹ́gí fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń fẹ̀yìntì. nǹkan tí ìjọba ń ṣe nípa ṣíṣètò ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn tó ń múra ìfẹ̀yìntì bẹ́ẹ̀ni ó dára ṣùgbọ́n kò ń ṣe àkókò tó tọ́ ọ̀nà ń ṣe yẹn. mo ṣàlàyé wípé ẹni tó ń lọ lo bí ọdún 23 lẹ́nu iṣẹ́ ìjọba ọ̀pẹ̀lú ibi tó ti fẹ́ ṣiṣẹ́ láti ọjọ́ tó bá ti wọṣẹ́ ló ti yẹ kó bẹ̀rẹ̀ múra sílẹ̀ kó ti mọ̀ pé
ìpele báyìí ló kàn ṣùgbọ́n kò rẹ́ni kọ́ ó ṣáà ń ṣiṣẹ́ lọ ó ṣáà ń ṣe bíi dáńdáwì ó wá kú ọdún méjì tó fẹ́ fẹ̀yìntì wọ́n ṣe wà ní ẹ máa bọ̀ ó jẹ́ ká sọ fún nǹkan tó yẹ ká ẹ ṣe o ṣé èèyàn ti fẹ́ pẹ́ jù àbí tó bá ti yára ẹ̀ lọ́pọlọ ṣáájú gbà yẹn tó rẹ́ni kọ́ lẹ́gbẹ̀ẹ́ kan nítorí náà mo fẹ́ gba àwọn ìjọba wa níyànjú ó yẹ kó jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ tó máa ṣe fún gbogbo ènìyàn láti gbà dé ìgbà bóyá ní kọ́tà dé kọ́tà kó máa ya àwọn òṣìṣẹ́ wọn fún àpẹẹrẹ ní January o gbogbo ẹ̀yin admin a fẹ́ dá yín lẹ́kọ̀ọ́ tó bá di kọ́tà kejì gbogbo ẹ̀yin agbẹjọ́rò lọ́ọ̀yà gbogbo ẹ̀yin ministry yẹn a fẹ́ ìdánilẹ́kọ̀ọ́ ti yín lórí topic gan náà kọ́tà kẹta gbogbo ẹ̀yin báyìí kó máa ṣe bẹ́ẹ̀ ní ọdọọdún tó fi jẹ́ pé èmi ó kù 20 ọdún fún mi láti wà lẹ́nu iṣẹ́ o ìpele ìlú yẹ kí n ti dé àbí tèmi kọ ọdún 10 o yẹn tètè jára mọ́ ibi ìlú yẹ kí n ti wà tẹ bá dúró dègbà tí ó kù ọdún kan ọdún méjì yẹn káàtì ẹ̀sọ́ tó tọ́gbọ́n mi lérò pé ìjọba sì tẹ̀ ń ṣe mọ́ lẹ́nu lọ́lọ́ yìí torí ẹni tó pè kó wá dá wa lẹ́kọ̀ọ́ wọn á sanwó fún consultant ni ìjọba ò rówó pín fún anybody mọ́ báyìí so wọn ò ń dáwọn èèyàn lẹ́kọ̀ọ́ mọ́ ẹni tó bá gbọ́ngbọ́n rẹ̀ tó yá. nínú ìwádìí ó fi hàn pé púpọ̀ nínú àwọn òṣìṣẹ́ ìjọba tí wọ́n ń súnmọ́ ìfẹ̀yìntì tí wọ́n ń súnmọ́ wọ́n máa ń ní àìlera nítorí pé wọ́n ń súnmọ́ ìfẹ̀yìntì. Kí ni ìgbésẹ̀ tí ẹ lè rọ ìjọba láti gbé kíró àwọn nǹkan wọ̀nyí kó má máa fa àkùdé bá ìlera àwọn òṣìṣẹ́ kan tó bọ́ sínú ìfẹ̀yìntì? Olóòtú, ẹni tó ní àìlera ní ò sí lọ́wọ́ ìjọba o ṣùgbọ́n ìjọba dẹ̀ ṣe kinní kan wọ́n pè ní NHIS wọ́n retí kí gbogbo òṣìṣẹ́ wọn kó rẹ́gísítà kí wọ́n ní ìpín sínú wọ́n ní ìpín nínú ẹ̀ yẹn ni pé ìgbà tó àtòun àti fámìlì ẹ̀ ló dẹ̀ máa ń sábà ń cover ìgbà tó bá nílò àti rí dókítà bí àgbà yẹn owó dẹ̀ wá sáfẹ́rẹ́ lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n torí pé ó ti wà nínú kíní NHIS yẹn àwọn hospital tó bájọba dòwò pọ̀ lórí ọ̀nà NHIS wàá wọbẹ̀ lọ wọ́n á tọ́jú ẹ̀ àti hospital yẹn àti ìjọba wọ́n máa san gbèsè ara wọn gbò bá yá. àmọ́ àìlera tí ìwádìí fi hàn ní eléyìí tó ní ṣe pẹ̀lú ẹ̀jẹ̀ ríru torí pé wọ́n súnmọ́ ètò ìfẹ̀yìntì ó dẹ̀ dàbí ẹni pé wọn ò tí ì mọ apá ibi tí wọ́n bá yàrá já nínú ìrìn àjò iṣẹ́ wọn kò tí ì sí àlámọ̀rí pé àwọn ti ṣe àṣeyọrí níbi báyìí gbogbo àwọn kan tẹ́ kà sílẹ̀ lẹ́ẹ̀kan bóyá láti ní ilé kékeré kan tó jẹ́ tiwọn ni o bóyá ètò ẹ̀kọ́ ilégbèé tí ìjọba ń ṣe tó ti forí ṣánpọ́n tí wọn ò rí yẹn ṣàmúlò rẹ̀ àìsí ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ láti ràn wọ́n lọ́wọ́ káwọn ọmọ wọn lè kàwé ìyẹn náà tó jẹ́ káwọn ọmọ ká ṣe ètò ẹ̀kọ́ tó bẹ́ẹ̀ ṣe járí ìmọ̀ ètò ìlera tí ò dúró re tó tún gbọ́n wọn lówó dànù. ìpayàwó dé bá ẹni yẹn. wọ́n súnmọ́ ìfẹ̀yìntì báyìí owó ọ̀hún gan ò dẹ̀ ṣe bí ẹni kórajọ. eléyìí jẹ́ n tí ó farahàn nínú ìwádìí pé ó ń fa ẹ̀jẹ̀ ríru àti àìlera bá àwọn tó ń súnmọ́ ìfẹ̀yìntì pàápàá lẹ́nu iṣẹ́ ìjọba. ẹni tó fi ẹ̀ka dúpẹ́ lọ́wọ́ irú iléeṣẹ́ yín nìyẹn tó ń gbérú ètò báyìí kalẹ̀. Olóòtú, ọ̀nà àti gbọ́n kò ń ṣe ọ̀nà kan bí ìjọba ò bá ràn ẹ́ lọ́wọ́ bí ìjọba ò bá gbé ìdánilẹ́kọ̀ọ́ kalẹ̀ ẹni tó bá ṣí TV yín báyìí lọ́fẹ̀ẹ́ náà ń gbà pátápátá ìbóyá ní data lórí fóònù ẹ̀ tó fi ń gbà àbúrà kíní sórí startimes tó ń wò níbẹ̀ òun kẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ nìyẹn èèyàn ní dúró pé ó dìgbà tí ìjọba bá tó kọ́ mi kí n tó kọ́ra mi kó tó kọ́ra mi nígbà tí ìjọba ò bá ṣe ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ àwọn iléèwé ìjọba sì wà ń bẹ̀ tá a lè fọmọ sí tá a ní máa ṣe jupá wa lọ ọmọ ọ̀rẹ́ mi ń lọ sí iléèwé aládàáni o wọ́n ń san mílíọ̀nù o èmi náà wá ń ṣe kíní kan o ẹni ẹ fẹ́ kó ìpayà bá rẹ̀ ní nítòótọ́ nítorí náà ẹ jẹ́ ká àwọn òwe wà lóríṣiríṣi tí mo lè kà fúnra mi ìjọba ò máa ṣe kíní ó dà gbóòlù yẹ kí n rin ọ̀nà yìí wọ́n náà wá ẹ̀kọ́ èèyàn máa ń wá ẹ̀kọ́ ni ẹni tó bá ń wá ẹ̀kọ́ á rí
ṣùgbọ́n tó bá jókòó pé ẹ̀kọ́ àtọ̀ mi wá ìjọba wa kọ́ mi wọ́n á wá ṣe kinní kan ẹni yẹn ó múra de àti jìyà tó pọ̀ àti ẹ̀jẹ̀ ríru tó pọ̀ àti ẹ̀jẹ̀ ríru tó pọ̀. ẹ ṣeun àlejò wa ẹ jẹ́ ká tún gbé ètò ọrọ̀ ajé wa yẹ̀wò lórílẹ̀‐èdè Nàìjíríà tábáníkà wò àkókò tí àwa máa rí pé lójoojúmọ́ afẹ́lẹ́ ní lójoojúmọ́ nìkan wọ́n sí ṣé ká lóúnjẹ ni ṣé ká ní ètò ààbò ni ṣé ká ní àwọn ipe afẹ́ kúrò láti ibì kan lọ sí ìlú mìíràn ìrìn àjò yẹn gan afẹ́ gba gbogbo owó lọ́wọ́ èèyàn tán kí wọ́n ní nǹkan tẹ́ rò bóyá àwọn ìjọba ń ṣe láti ṣé wọ́n máa ń ṣe àfikún ṣé wọ́n tiẹ̀ máa ń ṣe àfikún gan fún owó ìfẹ̀yìntì tí wọ́n bá ti rí pé nǹkan ń le tí nǹkan ń wọ́n sí lójoojúmọ́ ṣé wọ́n tiẹ̀ máa ń ṣe àfikún láti fi ran àwọn tó ti fẹ̀yìntì lọ́wọ́. Olóòtú wọ́n máa ń ṣe àfikún owó fẹ̀yìntì ṣe ń pẹ́ ẹni tó ò tí fẹ̀yìntì kan tó wà lẹ́nu iṣẹ́ máa ń ṣe àfikún owó wọn bí alọ́dún márùn-ún tàwọn tó fẹ̀yìntì náà wọ́n máa ń yẹ̀ wò ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà kí òṣìṣẹ́ tó ń rí ẹ̀tọ́ wọn gbà lọ́wọ́ ìjọba wọ́n á strike wọ́n á jà ìjọba ẹ dá wa lóhùn o kinní kan o wọ́n ti kọ́kọ́ jàjà yẹn náà wọ́n fẹ́ ẹ̀hónú hàn àwọn adìyẹ pé òṣìṣẹ́ máa lọ ìjọba lọ́wọ́ gbà kó tó rí ẹ̀tọ́ ẹ̀ gbà tó bá dẹ̀ jókòó ó tẹ̀ dé táìmù nígbà kan tó bá dé ọ̀dọ̀ Ìgbò tó fẹ́ ra bí o fẹ́ ra sìmẹ́ǹtì o fẹ́ ra páànù tó fi ń gbálé a ní sùúrù o hello àwa pé Èkó a ní owó tí a ní nǹkan tó nǹkan sí ẹ̀kọ́ ò lè ríra bẹ́ẹ̀ mo ti wọ́n sí lọ́wọ́lọ́wọ́ ní ìdúró tó wà ní bí nǹkan ṣe ń ga sí wọ́n á ní dọ́là tún ti lò ẹjọ́ ṣé dọ́là là ń ná ni so táwa òru aráàlú ṣe gan aburú à ń para wa lára. èyí tá a dákun gan ló pọ̀ jù. tá a dákun ló pọ̀ jù àwọn agbé lórí dọ́là ntọ́ ń tà yẹn kò ń ṣe lóyìnbó náà ti ń ra ọ́ táwa sọ pé bóyá dọ́là wa wọ́n sí wọ́n wá fẹ́ fi rà n tá à ń ṣe fúnra wa ń bì. ìṣẹ́jú kan tí ìgbà tẹ́ni yẹn sọ̀rọ̀ dọ́là ti sáré gbéra sókè. tíjọba ṣàbáwá bójútó nǹkan wọ̀nyẹn orú ọ̀rọ̀ epo yìí àwa la lépo Nàìjíríà àwa tà ní gbàrọ̀gbùrù síta wọ́n wá náà bá wa rìfáìnì ẹ̀ wọ́n wá tà fún wa ní owó gọbọi àtún ní à ń ṣe fúnra wa a ní rìfáìnìrì wọn ò jó ṣiṣẹ́ kábàáṣà lè ná dọ́là yìí náà ní ẹsẹ̀ ìjọba tó wà ń bẹ̀ tọ́n bá ṣe é nísìnyí wọn mà ní wà ń bẹ̀ títí láì. wọ́n ní gbèǹdéke àkókò. ìgbà táwọn náà bá wá fẹ̀yìntì kò ní ẹsẹ̀ ìwà máa lọ àkókò yìí tó táwọn náà padà sáàárín ìlú wọ́n máa padà bá wa lo pẹtrol yìí ní owó gọbọi ìgbà yẹn náà ni àwọn náà wá jèrè iṣẹ́ èyí tó ń ṣe àbí èyí tó ń ṣe àwọn náà wá jẹ èrè ẹ̀ ńgbà yẹn torí náà kó bójútó nǹkan wọ̀nyí kó wà dáadáa àmọ́ wọ́n dẹ̀ máa ń lọ sí gbogbo àwọn ìlú tó ti dàgbà yìí o àwọn òṣèlú ọmọ ẹ̀kọ́ kọ́ ń bẹ̀ pé bóun ló ṣe ń lu yìí tí ó ṣe tí nǹkan wọn ṣe tó dáa kí nǹkan tó kí price tó change apẹ́ tó wà lè tún máa change wọ́n sọ gbogbo ara yẹn lọ́wọ́ lu o fún ìdìbà àti báyìí wọ́n ti múra lẹ̀ bẹ́ẹ̀ kọ́ ní Nàìjíríà tó bá lọ sójà ń sìn kó lọ ní ìrọ̀lẹ́ ó tún ti yàtọ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀. ẹ ṣeun gẹ́gẹ́ bí ẹni tí ó ti lo àkókò láti fi ṣiṣẹ́ ní abẹ́ ètò iṣẹ́ ìjọba tí Ọlọ́run sì ràn yín lọ́wọ́ láti dé ìpele gíga níbẹ̀ ìmọ̀ràn wo lẹ ní fún àwọn ẹ̀ka òṣìṣẹ́ ìjọba ní pàtó pàápàá lórí ìmúrasílẹ̀ àti gùnlé ìfẹ̀yìntì torí pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ túláàsì láṣọ ìbora ìfẹ̀yìntì fún òṣìṣẹ́ yóò fẹ̀yìntì dandan ni ìmọ̀ràn wo lẹ ní fún wọn gan-an. mo fẹ́ gba gbogbo òṣìṣẹ́ níyànjú kó máa rán rẹ létí pé mo gbaṣẹ́ ni màá fi ṣẹ́ lẹ̀ torí ọ̀pọ̀ ìgbà a ti sọ́ra nu a ti gbàgbé o rò pé èmi ló wà ń bẹ̀ kára àtàwọn abáṣẹ́ wá níṣẹ́ tó pé iná gbà ẹ̀ fún ọ̀tọ́ máa ní wọ́n lára fáìlì wọn ò ní yóò kó òǹtébù ẹ a máa retí owó bọ̀bẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa rán ẹ létí pé ṣe ni mo wọ bí ìwà mo máa jáde ń bì wọ́n ní ọ́fíìsì lòún rẹ́yìn akọ̀wé nígbà tó bá ti wá rán ẹ létí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọjọ́ orí mi tí mo ṣẹ̀ wọṣẹ́ o tí gbogbo nǹkan bá lọ bó ṣe yẹ kó lọ ó yẹ kí n lo 30 ọdún yẹ kí n lo 30 ọdún ó lé àbí ó dín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀
láàrin mo sọ lọ́jọ́ sí pé a pín marathon mo sọ pé ní marathon eré ìje tó gùn ni ṣùgbọ́n a pín sí bí ọdún mẹ́wàá tí wọ́n fi máa lọ ọdún mẹ́wàá àkọ́kọ́ ó yẹ kí n ti bóyá mo wọlé ní ìpele ìgbésẹ̀ kẹjọ grade level 8 láàrin ọdún mẹ́wàá yẹ kí n di grade level 10 owó mi á ti lọ òkè sí epo mi á ti lọ òkè sí àkókò yẹn kan náà iṣẹ́ ta gbélé mi lọ́wọ́ ó tún ti pọ̀ sí màá tún ti láwọn lábẹ́ mi tí mò ń kọ́ níṣẹ́ yìí ní ti ara mi kẹ̀ ó yẹ kí aṣọ mi gba ìyípadà ó yẹ kí gàrí tí mò ń mú tẹ́lẹ̀ yẹ kí n lè máa jẹ iṣu díẹ̀díẹ̀ báyìí ṣẹ́mu oúnjẹ mi náà ó ń ṣe dáadáa sí ó kù bí ìpele méjì síwájú mi 10 years bí méjì sí ó dáa ó yẹ kí n tètè bẹ̀rẹ̀ sí fojú sọ́nà o ṣé torí ìjọba ìkọ́lé fún yàn wọn ikọ̀ fún yàn wọ́n là á kọ fúnra ẹ̀. èyí tó ti ẹ̀kọ́ fáwọn kan l'Àbújá wọ́n ti kọ̀wé fún wọn pé wọ́n fẹ́ gba ilé yẹn padà lọ́wọ́ wọn báyìí torí pé wọ́n ní owó tó yẹ kán san fún owó tí wọ́n fi ra ilé yẹn pé wọn ò san wọ́n sì ti kọ̀wé sí akọ̀wé àgbà lẹ́ka ẹ̀ka iléeṣẹ́ ìjọba pé kó gba gbogbo ilé wọn kó lọ lé wọn jáde ìyẹn gan yóò kó payà báyìí tó fẹ́ fẹ̀yìntì báyìí. ṣé kò mọ̀ kó máa sanwó ibi tó ń gbà náà. so n tá à ń sọ bọ̀ wàá wò pé láàárín àdúgbò tí mò ń gbé báyìí ilẹ̀ dẹ̀ wọ́n ń bẹ o wàá wá wálẹ̀ lọ sí tó yìí jìnnà tó bá ṣe jìnnà yẹn owó àṣì lọ́ọ̀lẹ̀ lọ wálẹ̀ rà ń bẹ̀ tó bá wálẹ̀ rà wà tètè ya bóyá ṣe corner piece ó kọ orúkọ ẹ̀ sí ó gbé signboard gbogbo ẹ̀ torí ilẹ̀ tí wọ́n á ṣòro ó ra ń gbòòrò ṣùgbọ́n torí pé ó sì jìnnà yẹn ó wà ní tún sọ́ra nù kó tó tún lé ọdún mẹ́wàá míì láàrin ọdún yẹn àwọn ohun tó ń fowó pamọ́ tó ń tọ́jú pamọ́ yẹn tó máa fi gbogbo ọwọ́ jẹ̀gbọ́n sálárì ẹ̀ tán kí epo jẹ́ tán tó ń retí míì àtúrà owó ìtún ti kóra jọ díẹ̀ ó bẹ̀rẹ̀ sí já blọ́ọ̀kì síbẹ̀ ó ń já gíráfù síbẹ̀ bẹ́ẹ̀ jí lọ ó ń já kinní kan síbẹ̀ kọ́dún mẹ́wàá míì tó tún pé foundation yẹn ti gbéra ńlẹ̀ díẹ̀ láàrin ọdún mẹ́wàá ogún ọdún yẹn àwọn ilé ti ń súnmọ́ bẹ̀ àwọn èèyàn ti ń kọ́lé sí kó tó di pé o ṣetán láti kó ní mẹ́rẹ́ǹtì ilé ẹ̀gan àti dúró ilé àti dúró ṣe láwọn nǹkan tí ó máa gbé wọ̀n sí ló yẹ kí wọ́n máa fowó lé lórí ohun tí mò ń sọ ní gbogbo ẹgbẹ́ mi ń gun mọ́tò mi náà fẹ́ gun mọ́tò tó bá ti gbé kó ra brand new tí a rọ̀bà tó bá ṣe ń wà jáde nínú factory owó ẹ̀ ti bẹ̀rẹ̀ sí wálẹ̀ tó bá fi wàá kó wá sí gbòòrò àti àwọn máa náwó epo àwọn máa náwó sáfìsì àwọn máa náwó kinní kan tó bá máa tà á kò wúlò fún ẹ ṣùgbọ́n ilẹ̀ kò kọ̀wé pé mi ìdẹ̀fẹ́ dúró lóńdó mọ́ Àkúrẹ́ mo fẹ́ tún lọ àbí ìlú mi níbì kan ni mo fẹ́ lọ máa kọ́lé mi sí tó wọ́n máa ta ibẹ̀ yẹn iye tó rà á akéré sí tó máa ta ó gbé wọn sí so òun yẹn lè máa ń náwó lé lórí àwọn tá a gbé wọn tá a wúlò fún ẹ tó bá ti wá tún tọ́lọ́mù bá tẹ̀ tún bẹ́ẹ̀ ṣe ìgbà tó ti rí pé yẹn dúró tí ilé ẹ̀ ti ń hù jáde ó ti gbé páànù sí torí ilé ò tí ì débẹ̀ ó sì jìnnà ó dẹ̀ sì máa jìnnà kó tó wá síbẹ̀ tó bá gbé páànù lé wẹ́dà gbé a máa bàjẹ́ ó tún lè wò yíká o owó mi tún kójọ kó tún ra lẹ̀ míì nígbà tó bá wá rẹ́dì tó bá wá ta tọ̀hún lówó ńlá òfin rúfu ilé tó tún ta tọ̀hún ní kinní kan òfin ṣe àyíká ẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so investment la wá já sí so gbàtí ìpele kejì ogún ọdún kìíní ogún ọdún kejì wọ́n gbọ́n rí pé àdúpẹ́ Ọlọ́run ti tẹ̀mí síwájú àwọn ọmọ ẹ̀ orí pọ́n lọ sílé ìwé tó dáa ẹ̀kọ́ tó yẹ kó kọ́ wọn ó dẹ̀ kọ́ wọn ní iṣẹ́ gidi má dùn pé dáàdì mi mo fẹ́ 10 naira òfun mo fẹ́ 10 naira òfun mo tẹ̀ máa ń gbọ́ àṣà kan táwọn kan máa ń sọ sí ìyá táwọn jẹ pọ̀ ọmọ àwọn ò yẹ kó jẹ irú ìyá táwọn jẹ ìsọkúsọ ló ń jẹ bẹ́ẹ̀ ìyá tí wọ́n jẹ olómọ ẹgbọ́n ọmọ tó ní kó máa ń jẹ ìyá yẹn kò ní gbọ́n nǹkan tó bá fi lé lọ́wọ́ àbàjẹ́ torí pé kò gbọ́n kò mọ̀ pé ẹ máa ń pa owó dá máa ń jẹ ìyá gbọ́. bí òwe Yorùbá tó ní ohun tí a kò ṣiṣẹ́ fún tà kì í pẹ́ lọ́wọ́ ẹni so yẹ káwọn ọmọ yẹn náà mọ̀ pé irúgbà ọ̀lídé àwọn fẹ́ ṣe kíní kan lọ wá ṣẹ́ṣe kó lọ ṣe clerk níbì kan kó tiẹ̀ mọ̀ bó ṣe ń rí bá ṣe ń jí lọ bí yaba ọ̀lídé ló wà o láti university àbí láti college kó lọ mọ̀ bá ṣe ń pawó kó náà lọ wúlò ara ẹ̀
tó bá ní oko kékeré nìṣó ń bẹ̀ já jọ lọ ṣe kó mọ̀ pa owó èyí máa ń ṣe gbowó ni owó kò sẹ́ni tó ń di igi tó kò já lórí igi níbi kankan so gbogbo wọn yẹn á fi ẹ́ lọ́kàn balẹ̀ ó ti wá fẹ́ máa dé ìpele ó ti lo 20 years báyìí àti dúpẹ́ òun náà ti ń dọ̀gá bọ̀ nìyẹn òun gbénu lé ìpele tó kẹ́yìn 30 nípa oore ọ̀fẹ́ Ọlọ́run ìgbà tó bá ọkọ̀ ẹ̀gbọ́n abalẹ̀ kò ní síta gbé ẹlọ́kàn sọ pé ó mà kó báyìí o mi ìyá kówó jẹ ìjọba jẹ báyìí kó bá lè dá fún mi báyìí kò ní nílò kò tiẹ̀ nílò à ń kówó jẹ kò tiẹ̀ nílò àwọn kankan wà tí àwọn àǹfààní kan máa ń yọ síyàn gẹ́gẹ́ bó bá ṣe ń dàgbà nù iṣẹ́ ìjọba tó bá ti ń di ọ̀gá fún àpẹẹrẹ irú àwọn estate ìjọba ojú àwọn aráàlú lè máa là sí gbogbo gẹ́gẹ́ bí ọ̀gá iléeṣẹ́ ìjọba máa ṣe estate síbí báyìí ilẹ̀ tìjọba ó sì kí ọ bẹ́ẹ̀ni kò sí pé àwọn ọmọ onílẹ̀ ṣe kíní kan irúbẹ̀ wọ̀nyẹn o lè fojú síbẹ̀ o ra ilẹ̀ síbẹ̀ o kọ́lé síbẹ̀ those are things àbí ìjọba ní ó yá wa lọ ṣojú wa ní Àbújá wọ́n ń pe meeting kíní kan owó ẹ̀kọ́ ló máa fi wọkọ̀ lọ́bẹ̀ ìjọba fún ẹ lówó ọkọ̀ owó oúnjẹ owó nǹkan gbogbo yẹn á dẹ̀ ju iye tó nílò lọ gbogbo extra yẹn o kì í pò ń lọ gbóbìnrin dání kò lè náwó lórí gẹ́ẹ̀lì kò tẹ kálù tẹ gbéyàwó ẹ̀ ṣe ìbádà máa gbé girlfriend kiri àwọn tó kàn fẹ́ gbà tọwọ́ ẹ̀ so gbogbo àwọn extra yẹn o wá mú o tún fi ń invest o fi ń tọ́jú ara o fi ń tọ́jú ọjọ́ ọ̀la ẹ̀ ṣe gbogbo wọn yẹn pọ̀ tó fi máa di tó fi máa parí retirement bí ìjọba gan bá bẹ̀ pé ó ṣe extra sí wa ní rárá ẹ̀ fọwọ́ mú nǹkan yín mo ní nǹkan tó bẹ́tà tó fẹ́ lọ ṣe so ọkọ̀ ya balẹ̀. ẹ ṣeun ẹ̀yin èèyàn wa nílé tó ìmọ̀ràn ni àwọn tí wọ́n mọ ọ̀nà àtọ̀ ó ní wọ́n ti fún wa yìí o lórí ọ̀rọ̀ kí ni tó yẹ kó jẹ́ ìfẹ̀yìntì òṣìṣẹ́ gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé fún wa gbogbo àwọn tí wọ́n ṣe ní àlàyé fún wa yìí bóyá a ṣì wà lẹ́nu iṣẹ́ a ṣì ń ṣiṣẹ́ ẹ jẹ́ ká mọ̀ ẹ́ pé ń tá a bá gbìn òun náà ni a ó ká o torí pé wọ́n ṣàlàyé wọ́n ní ìfẹ̀yìntì túmọ̀ sí ìgbà ìkórè iṣẹ́ àti jíjẹ èrè làálàá tí kálukú ti ṣe eléyìí ṣe pàtàkì ẹ jẹ́ kó wà ní ọwọ́ òsì wa ká má fi jẹun ẹ ṣeun àlejò wa a dúpẹ́ pé a pè yín ẹ ṣe tẹ́ ẹ pè mí. ẹ ṣe ẹ̀wọ̀n bìrẹ̀ bá mi sọ fún àwọn aráalé orúkọ yín lẹ́ẹ̀kan. ẹ ṣe ẹ̀yin aráalé àti gbogbo èrò tó ń wò wá orúkọ tèmi ní ọ̀mọ̀wé àti olùṣọ́àgùtàn Adékúnbi aya Eshofonie. Ẹ ṣeun Oluwaseun Hassan. Bimbo Ogungbe. ǹlẹ́ o ṣeun. ẹ má kánjú ìfẹ̀yìntì tiẹ̀ kódà ìwọ́sà ìpele kìíní ló tiẹ̀ sì máa wà gan báyìí. ibi ìfẹ̀yìntì kan náà rí. kì í mọ̀ ṣe bí irú eléyìí kì í ṣe bí eléyìí bá mi dágbére fáwọn ará mi. o ṣeun ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Kaaro Ojiire tẹ́tí darapọ̀ mọ́ wa lórí ètò tòní mo nírètí wípé ẹ ti bu omi ọgbọ́n mu látara ohun tí àlejò wa bá wa sọ bẹ́ẹ̀ ni ìgbà ara là ń búra àwọn Yorùbá sì túbọ̀ kí òun máa jẹ́ ti àwọn àgbà o wọ́n ní wípé àṣesílẹ̀ báyìí òun náà ni àbọ̀ wa bá tá a bá jẹ́ òṣìṣẹ́ ẹ jẹ́ ká tẹra mọ́ṣẹ́ ká ṣe bí ó ti yẹ kí a ṣe kó lè rí bí ó ti yẹ kí ó ṣe rí bẹ́ẹ̀ ni nífẹ̀ẹ́ kó jù báyìí lọ ní ètò tòwúrọ̀ yìí bí ẹ ti mọ̀ lórí ìkànnì KAFTANTV Yorùbá náà ni àwa tẹ́ ti ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ orúkọ mi ò sì yí padà èmi ni ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín òrékelẹ́wà yín Oluwaseun Hassan tí ẹ mọ̀ sí àná Oluwaseun fún mi lélẹ́yìí tí ó máa fi di ọ̀la ire o. ẹ ṣeun ẹ̀yin aráalé kì í dùn kó pọ̀ wọ́n ní ṣókí báyìí ní ọbẹ̀ oge ìpè ìpéjú sì ní àlàáfíà àmọ́ge pété báyìí fún tòní Bimbo Ogungbe lórúkọ mi títí di àkókò mi nígbà tí a tún pàdé àdúrà mi ni pé ire àti àlàáfíà yóò máa ṣọ̀rẹ́ gbogbo wa ẹ ṣeun. àìná àtẹ̀gbọ́n rẹ̀. ojúmọ́ bá ti mọ́ olóko á mọ́kọ́ bọ́ọ̀yẹ́ bá là olódò agbákèrèǹdò rodò lọ pọn mi Káàárọ̀ Ojíire bí nìyẹn Yorùbá ń kíra wọn Káàárọ̀ Ojíire lórí ìkànnì KAFTANTV Yorùbá àgbà ló tó rò ó lọ ọba ló tó yẹn ìrìn fọn Káàárọ̀ Ojíire
àti bùnmu omi ọgbọ́n fún gbogbo tèwe tàgbà ká tó bẹ̀rẹ̀ iṣẹ́ òòjọ́ wa lábala láṣọ àlùbọ́sà. Abala àkọ́kọ́ labala ìròyìn ní yàjóyàjó tí abala ọ̀rọ̀ ilẹ̀ adúláwọ̀ jẹ́ abala ẹlẹ́ẹ̀kejì, agbo amúlùúdùn labala kẹta, ìmọ̀ràn ìlera labala kẹrin, abala bó ṣe ń lọ labala tí lámèétọ́ ìlú yóò ti wà níkàlẹ̀ láti máa yànnàná gbogbo bó ṣe ń lọ lórí ètò. Agbo àwọn òṣèré ńkọ́ ó kù báyìí nìbọn ro. Káàárọ̀ Ojíire bẹ̀rẹ̀ láti aago 7 sí aago 9 òwúrọ̀ wákàtí 2 gbáko láti ọjọ́ ajé Monday tó fi di